A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣíde iṣẹ́ àkànṣe ìmọ̀ ẹ̀rọ lórí òǹkà àlẹ̀mọ́dé ilé fún ìdánimọ̀ àti àǹfààní Digital House Numbering Initiative aimed at enhancing property identification and service delivery across the state. Amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà lórí ìròyìn àti agbègbè Dókítà Ọlájídé Babájídé ní ìgbésẹ̀ yìí yóò ṣe ìgbélárugẹ ìdánimọ̀ ilé pẹ̀lú àǹfààní mìíràn tí ó dìrọ̀ mọ́. Ó sọ ọ̀rọ̀ wọ̀nyí lónìí níbi ìṣísọ́lójú iṣẹ́ àkànṣe yìí ní Aláùsá. Babájídé ṣàlàyé wípé digital plates pẹ̀lú QR codes àti àwọ̀ ìjọba ìbílẹ̀ yóò mú kí ìpè pàjáwìrì emergency response yá kíákíá pẹ̀lú lẹ́tà ìfiránṣẹ́ postal services àti ètò fún ìlú. Ó ní ìgbésẹ̀ yìí wà fún láti pèsè ohun amáyédẹrùn fún ìpínlẹ̀ Èkó kí ó sì wà ní ìbámu pẹ̀lú àgbáyé world class services tí ó tọ́ sí ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ti ní kí alága gbogbogbò Shehu Garba lọ́rọ̀ kúnlé lórí ẹ̀sùn ìṣòwò ẹgbẹ́ kúmọkùmọ. Bákan náà ni ẹgbẹ́ jáwé gbélé-ẹ̀ fún National Auditor Nnamdi Clarkson àti adarí ọ̀dọ́ Chukwuma Uchechukwu. Ìpinnu yìí ni wọ́n kéde nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ẹgbẹ́ Àràbà Ayénígbà lónìí ọjọ́ Ìṣẹ́gun. Àwọn tí wọ́n jáwé gbélé-ẹ̀ fún wọ̀nyí ni wọ́n tọpinpin dé ìdí ìwà ìbàjẹ́ bíi ìkówósápò, ìfowóránṣẹ́ tí wọn kò bu ọwọ́ lù, dídarí owó ẹgbẹ́ sí ibòmíràn láì gba àṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayénígbà ní Garba ti ṣe àgbékalẹ̀ àwọn àkọọ́lẹ̀ sí iwájú àjọ INEC, wọ́n sì ti ṣe àfihàn yìí nínú ìwé ìròyìn kí èyí lè tó àjọ agbófinró létí fún ìwádìí. Bákan náà ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùṣèwádìí láti ṣètò ìjìyà tí ó bá tọ́ sí wọn tàbí kí wọ́n fi ojú wọn ba ilé-ẹjọ́. Lẹ́yìn èyí ni wọ́n yan Sadiq Abubakar láti Àríwá gẹ́gẹ́ bí igbákejì alága gbogbogbò. Gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀, ẹgbẹ́ ṣe ẹ̀sùn wípé owó tí wọ́n ṣe jìbìtì rẹ̀ yìí tó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà tí wọ́n rí ṣàjọ níbi fọ́ọ̀mù títà fún ìdìbò ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣe àgbékalẹ̀ ẹ̀bùn owó ìdásí bílíọ̀nù 2 náírà Intervention Fund láti fi pèsè oríṣiríṣi ohun amáyédẹrùn fún iléèwé gbogbonìṣe Moshood Abiola Polytechnic Òjèrè ní ìlú Abẹ́òkúta. Bákan náà ni gómìnà kéde àgbékalẹ̀ ẹ̀bùn owó mílíọ̀nù 2.5 náírà 2.5 million naira fún ọ̀kọ̀ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ tí ó ṣe dáradára jù fún sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2015 sí 2016 títí dé 2023 sí 2024. Abíọ́dún ṣe ìkéde yìí nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ àṣekágbá alápapọ̀ ìkẹẹ̀dógún tí ó kó sáà fún ètò ẹ̀kọ́ mẹ́sàn-án papọ̀ bẹ̀rẹ̀ láti ọdún 2016 sí 2024. Gómìnà kábàámọ̀ lórí ìgbésẹ̀ aṣíwájú rẹ̀ Ìbíkúnlé Amósùn láti ṣí ipò iléèwé yìí lọ Ìpókíà kí wọ́n sì yí orúkọ rẹ̀ padà sí Ogun State Polytechnic, ṣùgbọ́n tí èyí mú ìfàsẹ́yìn bá iléèwé. Abíọ́dún ní ìpèníjà àti dá iléèwé yìí padà sí ọ̀nà tí ó wà tẹ́lẹ̀ jẹ́ ọ̀kan lára ìpèníjà tí ìṣèjọba rẹ̀ ti ń kojú. Ó wá sọ àsọdájú wípé ìṣèjọba rẹ̀ kò ní rẹ̀wẹ̀sì láti sọ iléèwé yìí di àwòkọ́ṣe fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ àná fún igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar Ṣẹ́gun Ṣówùnmí ti fèsì sí ọ̀rọ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Rẹ̀nà Ọmọkùnrin àti agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú PDP Olùṣàmẹ̀tù sọ lórí bí ó ṣe di amúgbálẹ́gbẹ̀ẹ́ Atiku. Lórí ètò Honest Bunch podcast ni Rẹ̀nà ti ní wọ́n gbà á láti ṣiṣẹ́ fún Atiku. Òun kúndùn nínú ká máa ṣe ìpamọ́ àkọọ́lẹ̀ record keeper. Ó ní ọdún 2018 ní Olùṣàmẹ̀tù bu ọwọ́ lu Ṣẹ́gun Ṣówùnmí fún ipò agbẹnusọ fún Waziri Atiku Abubakar. Òun sì bá Ṣẹ́gun Ṣówùnmí sọ̀rọ̀ láti ìlú California láti dúnàádúrà lórí owó oṣù rẹ̀. Lẹ́yìn èyí ni ó fi tó Atiku létí kí wọ́n tó kéde Ṣẹ́gun Ṣówùnmí gẹ́gẹ́ bí agbẹnusọ. Mẹ̀tù náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀
bí ó ti ní agbẹnusọ ààrẹ ìjẹta Goodluck Jonathan Reno ni ó gba ṣẹ́gun gẹ́gẹ́ bí agbẹnusọ Àtíkù, ṣùgbọ́n Ṣówùnmí dá ọ̀rọ̀ Reno àti Mẹ̀túnù bí ó ti ní òun mọ ibi tí òun gbà dé ọ̀dọ̀ Àtíkù kìí ṣe nípasẹ̀ Mẹ̀tú tàbí Reno. Ó ní yóò jẹ́ ìfàkókòṣòfò bí òun bá ń dá wọn lóhùn. Nínú èsì rẹ̀ mìíràn ni Ṣówùnmí ti kan Mẹ̀tú lábùkù bí ó ti ṣe àpèjúwe ọ̀rọ̀ rẹ̀ ní àwàdà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn ọdún kan ìpapòdà àgbà ọ̀jẹ̀ ààrẹ gbogboògbò fún Ohanaeze Ndigbo, Olóyè Emmanuel Iwuanyanwu, wọ́n ti ka ìwé àkọọ́lẹ̀ ogún rẹ̀ níwájú gbogbo ẹbí Iwuanyanwu àti ìyàwó rẹ̀ àkọ́kọ́ Eudora Nnenna Iwuanyanwu jọ fẹ́ ara wọn fún 40 ọdún kí ó tó di olóògbé ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2011. Ọdún 2013 ni oníṣòwò àti olóṣèlú ẹni ọdún 72 72 fẹ́ Francis Chinenyerem Iwerem ẹni ọdún 26. 26 ọjọ́ 25 oṣù keje ọdún 2024 ni Iwuanyanwu di olóògbé lẹ́ni ọdún 82. 82 kí wọ́n tó wá ka ìwé ogún rẹ̀ fáráyé ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2025. Ìwé àkọọ́lẹ̀ tí Àgbàmọ̀fin Chukwuma Ekanamu kéde ni ó ṣàlàyé bí wọ́n ti pín ohun ìní olóògbé yìí láàrin ẹbí rẹ̀ àti àwọn mìíràn tí ó wù ú lọ́kàn láti pín nínú ogún rẹ̀, ṣùgbọ́n olóògbé ṣe léèwọ̀ àti ta ilé rẹ̀ tí ó wà ní ojúnà Port Harcourt tí ó pín fún Francis ìyàwó rẹ̀ kejì àti iléeṣẹ́ Maje Furniture tí aya rẹ̀ àkọ́kọ́ ń ṣe àmójútó kí ó tó di olóògbé. Ìwé ogún yìí ṣàlàyé wípé bí Francis bá pinnu àti lọ fẹ́ ọkọ mìíràn, ó gbọ́dọ̀ jọ̀wọ́ gbogbo ogún tí wọ́n pín fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Orílẹ̀-èdè Iran ti ṣẹ́kanlẹ̀ wípé àwọn kò yin àdó olóró ballistic missile sí Israel lẹ́yìn ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀ Júgúnmi. Èyí wáyé bí àwọn ológun Israel ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àdó olóró méjì tí wọ́n yìn sí ẹkùn àríwá Israel lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Iran ṣe jábọ̀, wọ́n ní ìròyìn nípa àdó olóró tí Tehran yìn lẹ́yìn ìgbésẹ̀ Júgúnmi kìí ṣe òtítọ́. Ìjọba ti ṣẹ́kanlẹ̀ lórí èyí wípé àwọn kò lọ́wọ́ nínú ìkọlù lẹ́yìn ìgbésẹ̀ Júgúnmi. Ṣùgbọ́n iléeṣẹ́ agbèfọ́ba Israel IDF fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni wọ́n yin àdó olóró lẹ́ẹ̀mejì ní kété tí wọ́n bẹ̀rẹ̀ Júgúnsinmi. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ìṣòfò ẹ̀mí àti dúkìá, iléeṣẹ́ ológun kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí irúfẹ́ àdó olóró tí ó jẹ́ tàbí pàtó ibi tí wọ́n ní lọ́kàn láti yìn sí. Ìròyìn jábọ̀ wípé síwájú àkókò yìí ni Defense Minister Israel Katz pàṣẹ fún IDF kí ó gbáradì fún ìdúgbàmù àdó olóró ní àwọn apá ibì kan ní Tehran bí wọ́n bá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò mú àdéhùn ṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.